jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ kó ló ń ṣe báárà kìnnì Islam ọ̀farama o tún wá ní kí n fọ́n báárà lillahi wa rasulihi báwo lélẹ́yìn tí wọ́n bá tiẹ̀ fọ́n báárà lillahi wahda nítorí Allahu nìkan ni torí gbà tó sọ pé lillahi wa rasulihi o ti ṣe shirk nítorí Allahu náà ṣe máa ń sẹ́sì wọn kì í sẹ́sì nítorí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé aláṣejù àtàláṣe ètò làwọn méjèèjì lábẹ́ òfin ṣẹ̀ríà àṣejù ni wọ́n ń pè méjèèjì ẹni tó jókòó kalẹ̀ tọ́lẹ́sìn nìkan ló wọ́n máa ṣe ẹni tó sì pé kò sí tọkàn pẹ̀lẹ́sìn ayé nìkan ló wọ́n máa wá gbogbo wọn láláì dá ta lẹni dáadáa òun náà lẹni tó ṣe pé ọ̀n sànà abálùkìyàmọ̀ òun ó ṣe dáa ó sì ń gbìyànjú báyìí òun ó ṣe ní bàjẹ́ àwọn lẹni dáadáa ìdí nu ẹ rí i pé àwa mùsùlùmí àwọn òbí wa kí Allah kó bá wa san wọ́n lẹ́san rí oníkálukú wọn rán lọ sílé ẹ̀kọ́ bó ti ṣe lọ lé kéwú bẹ́ẹ̀ náà lọ léèwé lásìkò kan náà àwọn òbí wa wọ́n tún máa mójútó tó ń ṣẹ̀sìn bó ti ṣe yẹ tó ń mójútó ń tọ́yẹ kó mójútó eléyìí iná lọ́fà ló fi jẹ́ pé ńgbà tẹ́rì tí gbogbo owó dìde amú ẹ̀sìn wa amú lọ́kùnkúndùn ilé ayé náà àtún fi ṣàwádà gbogbo méjèèjì ń lọ àjẹkọ̀kan gba ọ̀kan lọ́wọ́ wa. ó yẹ ká máa kíyèsí o wípé àwa yìí dídá tó ló wá dá wa ọ̀dà wa ká lè bá wa ṣẹ̀sìn fún ni gbogbo ń tàbí wa ń ṣe nínú ilé ayé yìí báyìí lójú ọ̀nà kó lè dá ó gbọ́dọ̀ jẹ́ àwọn nǹkan tá à ń ṣe kó lè bá ràn wá lọ́wọ́ láti lè bá ṣẹ̀sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nígbà tí ilé ayé tà ń wá tó bá ti jẹ́ nǹkan tó di òkúta àdìgbòlù tí ò jẹ́ ká rọ́nà ṣẹ̀sìn fún Allah gẹ́gẹ́ bó ló ẹlẹ́dàá wa ti ṣe ń fẹ́ iṣẹ́ tá à ń ṣeun ó ti di mùsíbà iṣẹ́ tá à ń ṣeun ó ti dàdánwò nítorí iṣẹ́ ọkọ̀ ò ṣe sọ̀lẹ́ nítorí iṣẹ́ ọkọ̀ ò ṣe sùyàmù Ramadan nítorí iṣẹ́ olóòlè yọ zakat nítorí iṣẹ́ olè sídìí kọ́ lọ sí hajj iṣẹ́ yẹn ti di mùsíbà ó ti dàdánwò tó ń gbẹ́jọ́ tó bá kú kò síbi tí sẹ́wọ̀n bọ̀ lọ alùkìyàmọ̀ tó wàá dààmú fún òun náà ni ọ̀sẹ̀ kù ká máa kíyè sára nípa gbogbo ní tàǹbà ń ṣe nípa gbogbo ní tàǹbà ń sọ nípa gbogbo wà tàǹbà ń wù òun náà lójú ọ̀nà àwọn ẹni rẹ̀ torí pé Olúwa sọ pé inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana 'anhu mas'ula àti ìgbọ́rọ̀ yín àti ìríran yín àti ọkàn yín gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ lólówó bí ilé rẹ̀ nípa rẹ̀ kí ni nǹkan tí ẹ fetí yín gbọ́ kí ni nǹkan tẹ́ ẹ fojú yín wò kí ni nǹkan tẹ́ ẹ fọkàn yín rò gbogbo ẹ̀ lólówó bí wá léèrè àwa gẹ́gẹ́ bí mùsùlùmí àbá jẹ́ lọ́yà àbá jẹ́ adájọ́ àbá sì jẹ́ni tí kìí ṣe lọ́yà àbá àmọ́ sì jẹ́ adájọ́ gbogbo wa pátá níwájú Allah àwọn ẹrú tó dá ni wá ẹrú tó dá tí ó bi léèrè ẹrú tó dá tí ó ṣèṣirò fún ẹrú tó dá tó ṣe pé yóò san lẹ́san tó bá pé iṣẹ́ tó pélé ayé ṣe bá jẹ́ iṣẹ́ tó dá yóò gbẹ̀san dáadáa tó bá sì jẹ́ ìdàkejì yóò gbẹ̀san tó bá ṣe rẹ̀ mu ojú ọ̀nà wo lèmi pẹ̀lú rẹ̀ ọ̀tọ̀ táfi jẹ́ni tó ṣàṣeyege lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù tá à ní wọná Olúwa ní faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà síná tá a wá fi sálì jẹ́nà onítọ̀hún ti jèrè kó lu akọ́dàkùn kọjá kí gbogbo wa ká jèrè. nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó lójú ọ̀nà yìí pé àwa fúnra wa à ń ṣèṣirò fúnra wa Umar radiyallahu anhu ó ní hasibu anfusakum qabla an tuhasabu wa zinuha bil qistasil mustaqim ẹ ṣèṣirò fúnra yín o kó lu ọ tó ṣèṣirò fún yín ẹ sì fi òṣùwọ̀n eléyìí tó ṣe wípé dúró dọ́gba ẹ máa fi wọn ara yín wò a kì í fúyẹ́ ká sọ pé àwúwo oníkálukú yín kó tètè máa ra rẹ̀ lẹ̀ kó tó dijọ́ gbẹ̀ndàlù kìyàmà nínú nǹkan tó yẹ ká mójútó gbogbo wa tá a jẹ́ mùsùlùmí iṣẹ́ yòówù a lè máa ṣe nínú páǹsẹ̀ ìṣirò fúnra wa òun náà ní pé gbogbo nítorí wa ẹlẹ́dàá wa tó ṣe lọ́rùn àyàn lé wa lórí a gbọ́dọ̀ máa mójútó a ò gbọ́dọ̀ ti torí pàǹgbélé ayé àti pé iṣẹ́ kan là ń ṣe káwa pa àwọn nítorí ẹlẹ́dàá tó ṣe lọ́nà àìlè wa lórí àpáti káwa máa jánu
wípé mùsùlùmí ni wá nítorí pé báwo ló ti ṣe jẹ́ mùsùlùmí nígbà tó o máa sojúṣe mùsùlùmí. àwọn nǹkan tó lè wá sì ṣe lọ́rùn àlè wa lórí bẹ̀rẹ̀ látòrí at-tawhid. ẹ̀rí pé tó jẹ́ káwọn mùsùlùmí ó yàtọ̀ sáwọn ẹni tí èsè mùsùlùmí. àwọn mùsùlùmí Allah azza wa jalla onìkan làwọn ń jọ́sìn fún. wọn kì í jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allah. wọn kì í pe màláìkà, bẹ́ẹ̀ ni wọn kì í pàǹjànù, wọn kì í pa nábì kan, wọn kì í pe ẹnìkan lẹ́yìn Allah azza wa jalla. nítorí wípé Allah oná ẹlẹ́ni tó ṣe pé téèyàn bá ti kọ̀ láti sìn tó yẹ pé nǹkan míì tó yàtọ̀ sí ilẹ̀ yẹn bá ń sìn èèyàn ti ṣẹbọ sí i. wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin. Olúwa ni a ti ránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a tún ti ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ̀ pé tó ọba lọ ṣẹbọ sí Allah, Olúwa ni mo búra pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ó bàjẹ́, ó sì jọkàn nínú àwọn ẹni òfò. torí ọ̀dọ̀ wa jàmáà ká mójútó tawhid wa. níta ń pè ní tawhid ká sí Allah lọ́kàn nínú ìjọsìn. sẹ́rí àṣà ìdá àṣà ṣìṣe nínú tó lu àti dámọ́ wa ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu bani Adama khata wa khayrul khata'in at-tawwabun. gbogbo ọmọ Ànábì Adam alayhi salam lálásìsì. àwọn tó wá dájú nínú àwa aláṣìṣe làwọn ẹni tí máa túbá. sẹ́wárí gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ táwa bá ti dúró lórí ipa Olúwa ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn, tá a lẹ́bọ lẹ́rù, tá a jẹ́ni tó ṣe pé adalúrú papọ̀ mọ́sápà, ọ̀rọ̀ wa yóò fúyẹ́ níwájú Allah lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyamah. nítorí pé ìṣẹbọ sí Allah Olúwa ò ní forí jìyàn téèyàn bá kú lórí ẹ̀. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima. Olúwa ò ní forí jìyàn nìkan lórí ìṣẹbọ sí Allah in bracket tó sì kú lórí ẹbọ. nítorí pé ẹni tó ṣẹbọ sí Allah tó bá ti túbá at-ta'ibu mina adh-dhanb kaman la dhanba lahu. ẹni tó bá ti túbá nídìí ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ọ̀sẹ̀ rí. àmọ́ tí èèyàn bá kú lórí ẹ̀ Olúwa ò ní foríjì. tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ míì tó kéré sí ìṣẹbọ sí Allah, tí èèyàn wá kú láì tọrọ àforíjì, tó bá wù Allah ò lè foríjì yẹn. torí ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé àwa ò àlẹ́bọ̀lẹ́rù. wọ́n máa fẹ́ kó wá báyìí, wọ́n máa fẹ́ kó ra yàn, èèyàn máa yẹra. nínú hadith al-qudsi Olúwa ẹlẹ́dàá ni ya ibna Adam law ataytani bi qurabi al-ardi khataya thumma laqitani la tushrik bi shay'an la ataytuka bi qurabiha maghfira. ìwà máa Nabi Adam tó bá wá bá mi lọ́jọ́ ọ̀gbìn al-qiyamah pẹ̀lú tọ́pọ̀ bílẹ̀ ti ṣe pọ̀ tó láṣìṣe, tó wá bá mi tá wá yẹ gbogbo sẹ́rẹ̀ wò tari kó òfin kankan ṣẹbọ sí mi Allah máa gbé tọ́pọ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó wá pàdé rẹ láforíjì. torí ẹni tó lè ba tèèyàn jẹ́ bí kéèyàn jẹ́ pé èèyàn lẹ́bọ lẹ́rù kò sí. lílẹ́bọ lẹ́rù ọwọ́ ọ̀nù nǹkan púpọ̀. torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam wọn ni ash-shirku fi hadhihi al-umma akhfa min dabibi an-namlati as-sawda ala sakhratin samma fi laylatin dhalma. ìṣẹbọ sí Allah tó lè ṣẹlẹ̀ nínú àlùmọ́ yìí ń tọ́wọ́ ẹ̀yìn. ó wẹ́ ju ìrìn àwúrèbe lọ, àwúrèbe dúdú lórí àpáta dúdú lálẹ́ tó ṣókùnkùn birikiti dání òrì àfi Allah. nínú àdúrà ìṣẹbọ lè wọ bẹ̀. ẹnìkan kan fún ọ ládùúgbò kan ní oníkọ́ lọ́ máa fà. kí ló ń fà? kí ló ń fà? kíyèsí lọ bá àwọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn bí wọ́n léèrè. wọ́n ní kí n máa fa kínní yìí. wọ́n ní kí n máa sọ pé ya àdàdà ya èlò, ya sàdàdà ya èlò, ya wàhálà wà èlò. lọ́pọ̀ ti pé wàhálà. gbogbo eléyìí ò sínú orúkọ Allah. tí èèyàn máa ti pín nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah, ó ti ṣẹbọ sí Allah. tó bá ti bí àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn wọn ní eléyìí ọ̀dà, eléyìí ọ̀dà, eléyìí ọ̀dà. torí pé abèrè kìí ṣìnà. ó sì dá mi lójú àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn wọn ò ní parọ́ fún ọ. àmọ́ agbọ́mọ́gbà olókùn tí ó rojọ́ kákíyèsí. ìgbà míì yàn wà nù ìdààmú yóò ti pọ̀ jù. wọ́n wá pé mo ń ṣàdúrà Allah ti tẹ́lẹ̀ ní máa tètè dà.
ṣé tuntun wá wà ní. Torí pé náà àdánwò tó fẹ́ gbé bá wa ni pé ó fẹ́ ká súnmọ́ òun débi kan pẹ̀lú àdánwò tó dé bá wa àwa là ní filẹ̀ kìí sún Allah àwa ni ó yà sùn. Torí ẹ̀ ká máa wí ká tún máa pè é ká máa pè lápètúpè tí wọ́n bá mọ̀nà tó gbà pé wọ́n fi dá ọ lọ béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn àkókò wo ó ń bẹ lóru ó sì ń bẹ lọ́sàn-án lolúwa là kalẹ̀ fún wa ibi tó ń bá ń pè ọ́ nínú rẹ̀ àdúrà ó tètè máa gbà bí ẹni tó jí ní ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru gbogbo bùkátà rẹ̀ máa béèrè lọ́dọ̀ Allah nígbà tó lọ́wọ́ máa ń sọ pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ kankan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì gbogbo mẹ́tẹ̀ẹ̀ta náà là ń fẹ́ ṣùgbọ́n gbà yẹn kọ́ oorun láti bí aago 2:30 sígbà tí alifájàrí ọ̀yọ́. Bákan náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé ní ọjọ́ àlàrúbá irú ọ̀la lọ́sàn láàrin sọ̀lẹ́tò dhuhr àti sọ̀lẹ́tò asr tó ń bá ń fẹ́ nǹkan kan lọ́dọ̀ Allah fi bùkátà rẹ̀ sáàrin méjì òun eléyìí jẹ́ àṣírí ńlá tànàbí fi ṣe wá láǹfààní. Gbogbo bùkátà tó bá ní láyé yìí fi sí àárín sọ̀látò dhuhr lẹ́yìn tẹ́ bá parí sọ̀látò dhuhr sí sọ̀látò asr máa tọrọ àkókò kan wà ń bẹ̀ tó ẹ́ kò ní tọrọ nǹkan kan àfi kí Allah ọgbà. Ó ní wàhálà wọn á lọ máa wá wa kú wa ọmọ pèpè púpè àǹjẹ̀nú wa yọ sí ọ wọn ní tó bá yọ ọ gbọ́dọ̀ sá àbúrò má sá ẹni tó yọ sí ọ ń pọná lẹ́nu ó sì tún má dà lọ́wọ́. So eléyìí túmọ̀ sí wípé abùkátà ká dúró déédéé nídìí ẹ̀sìn wa. Ẹlẹ́kejì sọ̀láàtì wa gbọ́dọ̀ tẹ̀tì 5 péré ni tó bá yẹ pé bó ti ṣe bẹ̀rẹ̀ lolúwa bá filẹ̀ ẹni tí ó sáǹdì rẹ̀ ọ̀pọ̀ ju ẹni tí ń sá nìsín lọ. Torí pé tó sẹ́kù nìsín ọjọ́ 1/10 nígbà tó lọ ẹlẹ́dàá sì kọ́kọ́ lábọ̀ wá lọ́rùn ọjọ́ 50. Anabi Musa alayhi salam láti sámà kẹfà ní ti ń dáná bí padà lọ bẹ́ẹ̀ yóò tún bọ́ dínkù àwọn àlùmọ́ rẹ̀ ò ní lè ṣe Musa ọmọ ń tọpa mọ́ ó ní àlùmọ́ mi èyí tí wọ́n fún mi sí wọn kéré sílẹ̀ yìí wọn ò sí àlùmọ́ tiẹ̀ bó wọn ò ṣèṣe títí tó fi wá kù 5 ọ wá kù 5 Anabi Musa tó ní padà ó ní ẹ̀ lè padà mọ́ ojú ń tì mí nínú 50 wọ́n dín 45 kù kí ni wọ́n tó dínkù ẹ̀rí kò dodo la Anabi Musa náà sọ òdodo ní abẹ́ èso òdodo ládùúgbò èèyàn àwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ ló kọ lásán tí wọ́n wá mọ́sálásí rí tí wọn ò sì ṣe sọ láti inú ilé wọn ọwọ́ akú wọn bá bàbá imam ọ̀kan nù jama wa kú bàbá imam ní owó nù jama tán ẹ̀yà nù jama yìí náà ní ládùúgbò jama tèmi mà lẹ́ni tí mo wá mọ́sálásí ẹ dákun agbábo ní máa sábà dúró ẹ má jẹ́ àfẹ́lẹ́ òun bàbá sẹ́nu pápọ̀ sì ti wọ́n dọ̀rọ̀ fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla irú Islam o ní ìsèbí kí ẹ̀yin lọ́ọ̀yà náà sọ pé sóòtù tẹ́wọ̀ kò lè gbà kẹ́sẹ̀ sọ̀lá sóòtù o. àkàràkọ̀ ọ̀rọ̀ wa ní àwọn olùdarí ẹ̀kọ́ bá sọ pé báwo ni àwọn ọmọ tààtì kúrò àwọn mẹ́ta ṣe pass. ẹni kí wọ́n pàkíyèsí pé àwọn mẹ́ta tí wọ́n pass ni wọ́n kọjú ọ̀ torí kí wọ́n bá pass àlè bọ́ọ̀lù kọ́ mi. ó túmọ̀ sí pàmò 27 yòókù bá wọn ní kàn sí. torí ẹ̀ wọ́n rò pé wá torí pé wọ́n fail lẹ́yìn náà tún fail lẹ́yìn náà tún fail wọ́n sáàkì lecturer wọn ní sáàkì ẹ̀ nítorí pé ìwọ lọ mọ nítorí gbé ọwá sí school ó sì ṣetán láti sun owó bàbá rẹ̀ ná. bẹ́ẹ̀ náà ní síyàmù Ramadan ẹni tó fi ṣèkẹ́wọ́ pé ebi ọmọ pààyàn ògbé ọmọ gbẹ̀yàn sí ìwọ nìkan mùsùlùmí. kí ló dé tí gbogbo mùsùlùmí ṣe táwọn òkú tó fi wá jẹ́ pé ìwọ nìkan nígbà tí àkàrà tó dé orí akáyín ló bá dòkúta. kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ìwọ nìkan kọ́ ni mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ń ṣe lọ́kùnrin àti lóbìnrin kódà àwọn ọmọdé kéékèèké àwọn náà ń ṣe látàrí pé àwọn òbí wọn ṣe wọn lójú kòkòrò àwọn ọmọ náà mójútó láyé jọ̀hún. ẹ̀rì kan àwọn bàbá wa wọ́n máa ń sọ fún wa pé kó gba àgbàdáìlà tóní tí àgbàdáìlà tọ́lá bá kún half plus half equals to 1. so àwọn ọmọ ṣe àwọn òṣè lónìí yìí báyìí wọ́n tún ti ń kọ́lẹ́jì àwọn ọmọdé débi pé láti ìgbà táwọn àgbàlagbà bẹ̀rẹ̀ títí ìgbà tásìnù làwọn náà mójútó. tó kí wọ́n á ní tiẹ̀ tọkàn dàgbà lásán
ẹ̀sìn bẹ́ẹ̀ náà ti rí tùmọ̀ pọ́ dàgbà lásán torí ládùúgbò ọdún yìí báyìí kọ́ wá jẹ́ pé òun ilé ṣe àwọn ọmọdé kéékèèké wọ́n mójútó kí ni nǹkan tí wọ́n fẹ́ fi ṣe skills tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyama bẹ́ẹ̀ náà ni hajj ẹ jẹ́ ká mójútó ẹnikẹ́ni tó lọ́wọ́ ẹlẹ́dàá tó bá kú láṣìírí kó lọ sí hajj nítorí pé hajj ọ̀ranyàn kan nínú ìgbésí ayé ni hajj ẹyọ kan nínú ìgbésí ayé ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàhábà ó ní inna allaha qad kataba alaykum al-hajj fahujju allahu ti ṣe hajj lọ́ranyàn lórí ẹ máa ṣe hajj àwọn sàhábà ni àwọn sàhábì kan ó ní àwọn fi kulli aamin ya rasulallah nígbà tó lùwà ti ṣe hajj lọ́ranyàn lórí wa tí lọ́dọọdún ni anabi dákẹ́ tí lọ́dọọdún ni anabi dákẹ́ anabi wa ni tó bá jẹ́ kí mo bá lọ dáhùn ni olúwa bá ṣe lọ́ranyàn lọ́dọọdún agbára yín bá sì ti ká olúwa ìbá ṣe lọ́ranyàn lọ́dọọdún agbára yín bá sì ti ká torí ẹ̀ gbogbo wa ohun yòówù tá a lè máa ṣe láyé tàríkọ àmójútó eléyìí báyìí a jẹ́ kí hajj ọbọ mọ́ wa lọ́wọ́ iṣẹ́ yòówù tá a máa ń ṣe ibi yòówù tá a bá wà ká wáàyè láti lọ ṣiṣẹ́ hajj pàápàá jùlọ nígbà tá a ti ní kápá láti ṣiṣẹ́ hajj yìí olúwa ẹlẹ́dàá wa ẹni tí ò tí ì lọ yóò ṣe ní rọrùn fún láti lọ ẹni tó ti lọ olúwa kò ní bà ṣe hajj rẹ̀ jẹ́. Ó pàtàkì pé àwọn nǹkan tó lọ ẹlẹ́dàá tó ṣe lọ́ranyàn lórí wa pé ká mójútó ó wà nínú hadith al-qudsi eléyìí tí imaamu al-bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ olúwa ẹlẹ́dàá wa ní ma taqarraba ilayya abdi bi shay ahabbu ilayya mimma aftaradtuhu alayhi ẹrú mi kò lè wá àti súnmẹ́mi allah pẹ̀lú ṣíṣe nǹkan kan tó ṣe pé mò ń fẹ́ bí kò mójútó tí mo ṣe lọ́ranyàn lórí ẹ̀. ìyẹn ni pé gbogbo ẹni tó fẹ́ súnmọ́ Allah in tó jẹ́ ọ̀ranyàn jù lórí wa òun náà ni pé in tó ṣe lọ́ranyàn lórí wa ni ká mójútó. lẹ́yìn ìgbà tó bá mójútó ọ̀ranyàn ló tó kan náfìlà wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹrú mi ò sì ní yé wá àti súnmọ́ mi lẹ́yìn ìgbà tí mójútó ọ̀ranyàn pẹ̀lú pé kó máa ṣe náfìlà títí tí màá fi nífẹ̀ẹ́ sí ọ̀ranyàn ló síwájú. a gbọ́dọ̀ rí pé gbogbo àwọn ọ̀ranyàn tó ló wá ṣe lọ́ranyàn lórí wa mójútó ẹni tó bá lè mójútó gbogbo ọ̀ranyàn kàtì ẹ̀ wá kọ́lẹ̀ nípa àti ṣe náfìlà eléyìí kò ní kọdínà kọ́rọ́nà lọ gẹ́gẹ́ bí sàhábì kan bó ti ṣe wá bá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi hàn nàbì sallallahu alayhi wa sallam ipe solúwa náà lọ pọ̀ láṣẹ ká máa ṣe sọ́lá ànábì níbẹ̀ ni òun ló ní ká máa ṣe suyam ànábì níbẹ̀ ni òun ló ní ká máa yọ zakat ànábì níbẹ̀ ni ànábì ní tó bá sàhábì yẹn ní tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò ní ṣe tó jù bẹ́ẹ̀ lọ ànábì ní aflaha in sadaqa yóò sọ orí ìgbé bá bá tó bá ṣe sọ. nítorí pé ọtí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ nígbà tí wọ nínú 50,000 acres tí wọ́n bá wá gba 25,000 àbá ó ti pọ̀ jù ó ló ṣe ṣàlàyé fáwọn ọmọ rẹ̀ náà táwọn ọmọ bá ní dáàdì báwo lẹ́sẹ̀ ní 250,000 acres àbí 25,000 acres báwo lẹ́sẹ̀ ní ọ̀rọ̀ pàkàṣọ torí ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó ṣe pé òní kó wa sí gàù tó bá dijọ́ ọ̀gbẹ́ni làlùkẹ́yà ká máa kíyèsí nígbà míì ẹ bá wọn dá sọ̀rọ̀ ẹ rí pọ́pọ́ àtìyàwó níjà so ẹ wá bọ́rọ̀ ẹ dé court nítòsí yẹ òun náà ní pé kíyàwó yẹn kó ṣe sùúrù fọ́kọ látàrí ẹjọ́ tí ọkọ àtìyàwó tán ti rò fún yín torí ẹ tó invite ọkọ náà tó ti pé ìyàwó ló gbẹ́jọ́ wá fún yín so ń ṣe lọ́yẹ kíyàwó yẹn ṣẹ́kù lọ́dọ̀ ọkọ nítorí kò sí létí ò sí wàhálà kò sáwọn tí wọ́n máa ṣe sùúrù fúnra wọn so ẹ̀yin wá ran obìnrin yẹn lọ́wọ́ lọ́nà yìí pé kíkọ́ ọ̀lẹ́ náà sálẹ̀ ń fẹ́ ẹ wá lo adájọ́ fi wá tú yìgì sí ìyàlẹ́nu sọ́yẹ kápẹ́yìn lẹ́tún padà fẹ́ obìnrin lẹ́yìn sẹ́yìn ronú gbégbé ńlẹ̀ òkè àmọ̀ rẹ̀ ẹ̀ ronú rẹ̀ torí tẹ́ ń bá rò kọ́dà tóbìnrin tó bá mú wá tó tún kówó lé ipe kẹfẹ́ ẹ̀yin lẹ́ lówó yìí ẹ máa móbìnrin lọ pọ̀ yẹ kẹfẹ́ nítorí pé ó ti mú fura dání kò sẹ́ni tí ó gbọ́gbọ́rọ̀ yìí ti ṣe lọ tí ò ní pé ẹ̀yin lẹ́ẹ̀kan ṣe sábàbí tádájọ́ fi bá ìgbìyànjú jẹ́ kẹ́lẹ́ bá fẹ́yàwó mọ́ ìyàwó lọ́wọ́ so gbogbo nǹkan tó bá lè sọ̀yàn dẹni tó ṣe pé ojú ò tì láyé ojú ò tún padà tí lọ́la gbẹ̀ngàn òkè yámọ́ èèyàn gbọ́dọ̀ jìnnà sí i. bákan náà lójoojúmọ́ ayé eléyìí jẹ́ ká máa kíyèsí ká máa ṣe sùúrù fúnra wa
nípa sẹ́ta aláǹṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà tẹ́ ń ṣiṣẹ́ olùkọ́ ẹni tí ń ṣiṣẹ́ olùkọ́ kọ̀ yọ wálẹ̀ èsì lọ́wọ́ nìkan àtàwọn adájọ́ bákan náà àwọn adájọ́ ń gbà míì náà wọ́n ti rojọ́ fún yín ẹ̀yin náà sì ti mọ ẹni tó jàre ẹ ti mọ ẹni tó jẹ̀bi ẹ wàá ẹ máa lo delay tactics ẹni tètè dájọ́ ẹ máa wojú lẹ̀ pé ta ni ọ wá rí yín fún kìnnì kọ́ wá rí yín fún kìnnì ọwọ́ tán rí yín nínú kóòtù sí òtítọ́ sọ̀kè ẹni tó bá gbọ́nú wọn àkókò wọn gọ́ tí gbogbo náà bá tún wá rí yín ká fún yín lówó ẹ máa wò ta lówó rẹ̀ pọ̀ jù owó tí ẹ̀ ń gbà ń sẹ́ lẹ́tọ̀ọ́ sí tó bẹ́ẹ̀ ń gbowó oṣù tó oṣù yín ọba tó yín kẹ́ sọ fún ìjọba nítorí pé owó tẹ́ ẹ tún ní kó fún yín ẹ̀gún jẹnu anabi sallallahu alayhi wa sallam wọn ni la'ana Allahu ar-rashi wal-murtashi àtẹni tó gba ẹ̀gún jẹ àtẹni tó fún yàn Allahu la'ana wọn. gbogbo sẹ́tà máa ń ṣe láì tí ọba ti pé wàá ká fi ilẹ̀ kí kálukú sinmi ó dàbí ọlọ́pàá tó dúró lọ́nà ni wọ́n sọ pé bàbá ẹ káàbọ̀ wọn náà ọmọ ẹ̀kọ́ ẹ̀kú dúró ẹ̀mí fún wa ní nǹkan ni ìmọ̀ pọ̀ ń bẹ́ ń bì ṣé mo gbọ́ ṣiṣẹ́ ni tí sọ bá pé ọpa sẹ́tì náà because níjọ́ tíjọba bá ń fún yàn ṣẹ́ èèyàn máa ń kọ̀wé kan ọ sọ pé offer accepted by me torí wọ́n ti sọ fún yín báyìí làwọn máa fún ọ ó sì sọ fún ìjọba wípé mo gbà tí ọba tó pé ọmọ tó lọ gbàjọba ṣebí tí wọ́n sí corruption náà ni ìwọ ní ìsìn owó oṣù tó ń gbà òjì ojú ọ èmi tó jẹ́ mẹ̀kúnnù tí mo wá tí ń jẹ lọ tí mo wá tí ń jẹ bọ̀ ó tún ní kéèyàn ọmọ fún ọ lówó owó kéwì ṣebí bẹ́ẹ̀ náà wọ́n ti máa kẹ̀sùn sẹ́ni tí ó ṣẹ̀ lọ́rùn tí ó fi di pé àní ní free movement má so bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ adájọ́ yóò jẹ́ ẹni tó ṣe kó dúró déédéé yóò jẹ́ kó oṣù wọn tóun iná wọn ṣe sọ pé adájọ́ kò yẹ kó máa lọ́rẹ̀ adájọ́ kò yẹ kó máa lúpọ̀ máwọn èèyàn púpọ̀ adájọ́ ẹni tó bá ti màrí tẹ́lẹ̀ wọ́n limit bó ni wọ́n tún ṣe jọ máa ṣe nítorí pé wọ́n máa fẹ́ wọ̀ wọ́n tó fi influence wọn tó fi jẹ́ pé ibi tí àwọn ti ródòdó onílé sọ́mọ́ so yóò sì máa mú kí gbogbo nǹkan máa bàjẹ́ lẹ́yìn máa gbà náà wọ́n ti rojọ́ àti máa bá ọ̀rọ̀ ṣe rí kí ni ìtumọ̀ ká máa rojọ́ ẹ̀yọ̀ fọ́fọ́ mẹ́wàá ṣe bẹ́ẹ̀ máa pápá kòsì lọ́ba dé because ọ̀sán ẹ̀rí ní ìsìn wọn rojọ́ ẹ̀ wọn náà rojọ́ ẹ̀ báyọ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ náà lọ́ba wọn rojọ́ kálukú ti rojọ́ ẹ̀ ẹ̀yìn ti bọ́ ọtí wọn bọ́rọ̀ ti ṣe rí ẹ wá mọ̀ ẹ̀tún àjọ rẹ̀ ẹ̀yìn ní dáadáa wọn lè àjọ yín tí wọ́n gbé yín kò láyè jẹ́ wà tí wọ́n gbé yín lọ kọ́ọ̀tù ní ẹjọ́ yìí wọ́n á di tuntun léyìí tó ṣe kọ́ ba judicial system wa jẹ́ bàjẹ́ so látàrí wípé àjẹ́ ẹni tó ṣe wípé àwọn gan lára à ń fẹ́ kí gbogbo wa ló tètè máa yanjú so tá à ń bá ronú polówó bí wa lè ọjọ́ gbẹ̀ndà kìyàmà ń bọ̀ tó bá sì dijọ́ gbẹ̀ndà kìyàmà ọ̀rọ̀ ní rí bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn náà yín lọ́ọ̀yà àti lọ́ọ̀yà kó tó di pẹ́ dé court ẹjọ́ discuss ẹ mọ̀ pé ẹjọ́ tó wà ńlẹ̀ yìí client ti yín lọ́jẹ̀bi àtijọ́ mọ̀ lóde kóòtù kí lẹ̀ ń jágbe mọ́ra yín sígbà èdè kóòtù. sọ̀rọ̀ pé àìkíyèsí pé gbẹ̀dẹ̀ àgbìyà máa ń bẹ̀. ọ̀rọ̀ tá a ti sọ lóde ọ̀yẹ́ kó gbé ariwo má. kí adájọ́ kàn máa wòye rẹ̀ bí Allahu Akbar ẹjọ́ ti dára rẹ̀. so àmẹ́rin wọn fẹ́ dìfẹ́ǹdì owó tẹ́ gbà. so ó túmọ̀ sí pé àárọ̀ ní ọjọ́ gbẹ̀dẹ̀ àgbìyà. lójoojúmọ́ ká tó sùn jàmáà ẹ jẹ́ ká máa ṣe ìṣirò fúnra wa láti ìgbà tí mo ti jí lónìí ṣé dáadáa mi lọ́pọ̀ ní àbá ìdá mi mo rí bá ìdá mi pọ̀ mo ṣe nǹkan báyìí mo sọ nǹkan báyìí mo ṣe nǹkan báyìí mo sọ nǹkan báyìí kí n tó sùn kí n tọrọ àforíjì torí pé ọ̀pọ̀lọpọ̀ ní máa sùn tó yẹ pé àlùkìyámà láti ojú oorun ni wọ́n ti bọ́ sójú kú kì í ṣe gbogbo ẹni tó bá sùn ní máa padà sáyé torí ẹ kí n tọrọ àforíjì etí mo sì ṣe dáadáa kí n dúpẹ́ fún Allah lórí ẹ̀ nítorí pé kò ń gẹ́ni ọ̀pẹ́ ju ẹni tí ò rí dáadáa sí lọ Allah ló fi ọsẹ kòǹgẹ́ ojoojúmọ́ ayé ká máa ṣe bẹ́ẹ̀ fúnra wa tọba ti fẹ̀gbẹ́ lélẹ̀ tá a fẹ́ sùn ká rìvíw ìntàfọ̀nísí ìtàbá rí pé ẹsẹ̀ ní ká tọrọ àforíjì ká sì pinnu pàmì padà sídìí rẹ̀ mọ́ èèyàn oníyé ṣe bẹ́ẹ̀ títí téèyàn fi bá dáadáa pàdé lọ́dọ̀ Allah torí pé àyè àdá òdẹ́kù nínú sẹ́yìn dáadáa pọ̀ nínú sẹ́yìn tí a bá wo àwọn àǹfààní pọ̀ nínú kájẹ́ ẹni tí ń ṣèṣirò fúnra wa nínú àwọn àǹfààní dáàrí bẹ́ẹ̀ oná nígbẹ́nikẹ́ni tí máa ń ṣèṣirò fúnra rẹ̀ látàyè ń bì tá a bá dé lọ́la gbẹ̀ndà òkèèyàn ìṣirò tó lù ó ṣe fún wa yọ sẹ̀pẹ̀rẹ̀
torí pé mi náà ti ń bára mi wí kó tó dijọ́ gbẹ̀ndà òkèèyà yàtọ̀ sẹ́ni tó dàgùn lásìra rẹ̀ tí ó máa pàkíyèsí ara rẹ̀ tí ó máa kíyèsí nǹkan tí ń ṣe tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà mà àbámọ̀ rẹ̀ pọ̀ torí ẹ jẹ́ ká máa ṣèṣirò fúnra wa látàyè àǹfààní mi ẹnikẹ́ni tí bá ti máa ń ṣèṣirò fúnra rẹ̀ yóò lè tún ẹ̀mí ara rẹ̀ sí torí pé wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' ẹ̀mí máa pani láṣẹ láti ṣàìdá sẹ́ni tí ẹ̀ bá ti wá ń ṣèṣirò fúnra rẹ̀ ó máa mọ ibi tó kù sí ó sì máa ṣàtúnṣe ó sì máa padà síbi dáadáa ṣiṣẹ́ gbogbo gbà nítorí pé ó fẹ̀mí rẹ̀ lẹ̀ bákan náà nínú àǹfààní tó tún wà nù ká máa ṣèṣirò fúnra wa ìjọra ẹni lójú yóò kú nínú ọ̀rọ̀ wa sẹ́rẹ́ ni tí kì í bá ti ṣèṣirò fúnra rẹ̀ yóò máa wò kó ń lọ ń dáa jù kò sẹ́ni tó dáa tó ń ṣe èèyàn tí ẹ lẹ́yìn àmọ́ tí ẹ bá ti ń ṣèṣirò fúnra rẹ̀ yóò máa pẹ́ Olúwa nìkan ló pé o mọ́kàndínní gbogbo wa o a ò já mọ́ kankan o Olúwa kó jẹ́ ká já mọ́ kankan ní o lọ́dọ̀ rẹ̀ so nínú àwọn nǹkan tí máa wá ń rìn lọ téèyàn fi lè máa ṣèṣirò fúnra rẹ̀ ẹ jẹ́ ká mẹ́nu bà àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ téèyàn ń wò mí èèyàn máa ṣèṣirò fúnra rẹ̀ nítorí pé àwọn ibìkan wà tí Allah ò fẹ́ ká dúró ń bẹ̀ èmi dúró ń bẹ̀ torí pé ń rí mi ibìkan wà tí Allah ń fẹ́ kí n wà ń bẹ̀ màá wà ń bẹ̀ nítorí pé ń rí mi àwọn ọ̀rọ̀ kan bẹ tó ṣe pé kò fẹ́ kí n máa sọ lóhùn wọn mọ̀ pé ń gbọ́ mi níbikíbi tí mo bá ti ń sọ ìní sọ àwọn ọ̀rọ̀ kan bẹ tó ṣe pé ní fẹ́ kí n máa sọ níbikíbi tí mo bá wà ń gbọ́ mi irú ẹ̀ ni màá máa sọ àwọn àyè kan bẹ tó ṣe pé kò fẹ́ kí n rìn lọ́bẹ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ rí mi bẹ́ẹ̀ ìní délẹ̀ nítorí pé kí ni mò ń kíyèsí Allah tẹ́lẹ̀ yìí bá wá pẹ̀lú èèyàn mo là ń pè ní wasi'un dini wàzẹ́ọ́n dìní akánilọ́wọ́dì tẹ̀sìn tí kìí jẹ́ ká ṣe ìbàjẹ́ gbogbo mùsùlùmí tí ó bá lélẹ̀ yìí kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ pọ̀ iná ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ lómi pé ìmá bẹ̀rù Allah kò ní bẹ̀rù Allah wọn tó bá ti wá padà díẹ̀ náà lóhùn ìbẹ̀rù Allah tún dé torí ẹ̀ eléyìí ò ní bẹ̀rù Allah nísìnyí ó ń travel lọ sí Èkó àwọn adébá àbùkù ọ̀fẹ́ wọkọ̀ wọ́n sọ pé àwọn àga yìí àwọn èèyàn ti jókòó ń bẹ̀ wọ́n á níta ló jókòó ń bí wọ́n lọ́kùnrin ibi nǹkan wọ́n lóbìnrin èèyàn mélòó ló ti wá wọ́n léèyàn kan ti wá ń bí obìnrin wà láàrin eléyìí ọkùnrin ni ọkùnrin tún ni oníbẹ̀rù Allah ó sì máa ń kíyèsí pé Allah rí ọ ó sì sọ fún ẹ olódò wọ́n lè sì ti fọ́ra rẹ̀ ẹgbẹ́ obìnrin ni wọ́n jọjọ pápá tó bá wò fún bàbá kó ẹnì kankan ọmọ àdáńgbára ni wọ́n ti mọ̀ ará àdáńgbá yìí sábà wá sí báwo tó bá dá wá lẹ́nu nìkan ní ará àdáńgbá ó lè jẹ́ lẹ́nu mọ́tà mo fẹ́ sáré ra àdáńgbá yìí kọ́ ọ́nù àti wọ́n bá bàrà ní kótó lẹ́gbẹ̀ẹ́ ojú sáà kò sí bẹ́ẹ̀ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ọ̀la àti ọba ẹgbẹ́ tọ́mọ̀ èmi bẹ̀rẹ̀ ìgbà wa ní ọlọ́run níbi tá a bá wà eléyìí pàtàkì ìmọ̀ mú kéèyàn jáwọ́ ní ìwà àbàjẹ́ ìmọ̀ mú tó bá ka àwọn èèyàn fún ọsẹ láì dá òní ní kọ́ ọmọ nítorí pé wọ́n máa bí ọlọ́lẹ̀ rẹ̀ kí ló dé gbogbo gbàtẹ́fẹ́ láwọn akẹgbẹ́ rẹ̀ olùkọ́ wa ní kí ló dé tó dùn bò tẹ́ ó ní ẹ sọ pé ká dùn níbi tẹ́nìkan kò ti ní rí wa wọ́n á wò pé bolí ti dùn tí Allah ò ti ní rí mi olùkọ́ ní ta fẹ́ fàyọ̀ kí kálukú ọmọ pé ibikíbi tó ń bá wà ń kọ́ Allah ò lò ṣe eléyìí ní máa mú kí èèyàn máa ṣèṣirò fúnra rẹ̀ ẹlẹ́kejì òun náà ní kó jẹ́ pé àwọn ẹni eré láàmú bá rìn àwọn ẹni eré láàmú lọ́rẹ̀ẹ́ àwọn ẹni eré lábàátò ẹ rí i pé عن المرء لا تسأل وسل عن قرينه فكل قرين بالمقارن يقتدي wọ́n béèrè nípa èèyàn ọ̀rẹ́ rẹ̀ ní kò béèrè nítorí pé èèyàn máa ṣe bí ọ̀rẹ́ rẹ̀ ni ẹ̀rí pé yorùbá náà ní ẹni tó bá pẹ́lẹ́ dẹ́rìn yọ jẹ̀gbẹ́ torí ẹ̀
tó bá jẹ́ pé àwọn ẹni rẹ lọ́ọ́ bá ń bá rìn ó rí i pé wọn náà máa kọ́ sí wọn tó bá jẹ́ pé àwọn ẹni bú ni wọn náà máa kọ́ sí wọn tó bá ti jẹ́ pé àwọn ẹni tí ń bẹ̀rù Allah lọ́ọ́ bá ń bá rìn wàláhì díẹ̀díẹ̀ ìyàwó rẹ gan máa sọ fún ọ wípé wà rẹ ti ń yí padà sí dáadáa tó bá sì jẹ́ pé ẹni tí ń bẹ̀rù Allah wọn ò sí má lónìí kódà ẹlòmíì wọ́n ń pè Ramadan ó ṣeéṣe kó kọ̀ọ̀la wàláhì ẹlòmíì kú tíyẹn bá rántí pé èmi náà mọ̀ padà kúnjọ́ kan so èèyàn mọ̀ kíyèsára ṣé iṣẹ́ táwa ń ṣe ní ìsìn ní tá a wà lórí ẹ̀ ní ìsìn táwa ó túmọ̀ sí every second nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ rí pa wà mùsùlùmí ká máa rántí ikú nínú nǹkan tí ó mú wa máa rántí ikú wọn náà ní ká máa bẹ orí tẹ́ wò níbẹ̀rẹ̀ sí Islam Ànábì kọ̀ fáwọn èèyàn láti máa bẹ orí tẹ́ wò ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ó ní kí wọ́n máa bẹ̀ wò ó ní kuntu nahaytukum an ziyaratil qubur ala fazuruha tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín láti máa bẹ àwọn orí tẹ́ wò àmọ́ báyìí ẹ máa bẹ̀ wò fa innaha tudhakkirukumul akhirah yóò máa mú yín rántí ìgbéǹdàlù qiyamah. bákan náà nínú nǹkan tí tún máa jẹ́ kéèyàn rántí kú òun náà ní ká má dájú pé ilé ayé ọ̀já máa kankan bíntín láyé àwọn tí wọ́n rí kójọ níbo náà wà ká tó pẹ́ ní tí ò rí kójọ tó wọn àwọn ẹni tí wọ́n ga lọ́lá nínú ilé ayé níbo ni wọ́n wà ká tó pẹ́ ní tí ò rí kó kankan nínú ilé ayé àwọn èèyàn tó ṣe pé wọn ò lè má da ọkọ wọn nínú ìròyìn lọ́jọ́ kan rí tẹ́lẹ̀ níbo ni wọ́n wà lónìí ńkọ́ wọ́n ti dìtàn àjẹpọ̀ àwọn náà tó bá dijọ́ kan ńkọ́ àwọn náà padà dìtàn eléyìí ó mú kéèyàn máa ṣe ìṣirò fúnra rẹ̀ ẹlẹ́kẹrin ti parí òun náà ni ká máa bẹ Allah kó fún wa lẹ́mìí ẹ̀mí tí wọ́n ń pè ní lawama ẹ̀mí tí máa báyàn wí ẹ̀mí tí máa báyàn wí tẹ́ ẹ̀ bá ti ṣàìdá tí ó báyàn wí tó sọ pé tó ṣe yọ̀ dá ó kú díẹ̀ káàtó ronú pìwàdà ṣe dáadáa lópin ìgbà tí ẹ̀ bá ti bẹ Allah tó bá ti fún yàn nírú ẹ̀mí èèyàn ṣàṣeyege eléyìí jẹ́ kókó nǹkan tí a fẹ́ bára wa sọ ní àsìkò péréte tá a níyì nítorí eléyìí tèmi bá ní tí ìwọ bá ní yóò tún sọ wá di àtúnbí ẹni tó ní ìpalẹ̀mọ́ tó dáa dé ikú eléyìí tí ó mú kálukìyàmá rẹ̀ kọjá sí nǹkan tó ṣe pé yọjà sí dáadáa fún Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kémi pẹ̀lú yín ká sórí rẹ̀ lálùkìyàmá Olúwa Ẹlẹ́dàá wa ó sì wá lọ́kàn nínú àwọn tí ó rọ́nà lọ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmá kó má sì wá lọ́ máa ná kó má jẹ́ kó máa ná tara wa jáde àwọn ọmọ ẹ̀yà wa tó jẹ́ sábàbí tá a fi wá sí ìdánilẹ́kọ̀ọ́ yìí àbí Allah kó bá wa san wọ́n lẹ́san rẹ̀ gbogbo oníkálukú wa iṣẹ́ ìṣe wa Olúwa kó bá wa fàlùbáríkà sí ẹni tó ti dáa fún Olúwa kó má bà tiẹ̀ jẹ́ ẹni tó kù díẹ̀ káàtó fún àbí Allah kó gbé wa lọ́wọ́ sókè Olúwa kó jẹ́ ó dáa fún aláyé kó dáa fún al-qiyamah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Altogether, and that is a pretty